Thank you everyone. Please, all the actors, please can you come? All the actors and crew. I just on you. I would like to appreciate you all. I want to say a big thank you to everyone present here today. A very big thank you to my family, Engineer Kuti, and family. The lawyer is here. My sister is here. Thank you. For those of you who don't know the Kuti, thank you so much, Uncle. Thank you. I want to say a big thank you to all the actors. Yaya Mefa, and you thought that she no people be rotting me salary. They all know God bless you, madam. And show, and then oh, I do well. And you thought that you for me low, let on a job 3310, 88, I take us, and go emotively. I want to that, go and I'm not I said only, so I want to say a big thank you. Hey, John, this film is going to be out May 22nd. Now, great answer in the house. Our Papa, Uncle, you can come. Uncle, you can come. The other or no? Years ago, no, 12. This film is actually 12 years ago, but we just had to make it look like it's 10 years ago. So we made the movie with Ereta Kosoko. She was my friend. May the good Lord rest her soul. She played the role of Iyadot. You know, that was when Uncle Yinka Kodi told her, I'm only in Awolo. You know, so, but as God will have it, as much as we love ourselves, God knows best and loves them more. So today she's not with us, and I said, I have to feel her presence. I want her family to be here. I told my daddy, President Kosoko, money mo fẹ́ kẹ́ wá bí daddy, mo pe Shola, mo pe Bidemi, mo pe Temilade náà. Money, I want you to be here because one by one, I just share on. I just see one no, I to just share on. Anybody be more, don't be more silly, or to be, or to shy. So today, I would like my daddy, the great answer, to present this award to Temilade, please come. In memory of her mother, my friend Ereta Kosoko. Shola, please come join us. Shola, please come. Where is Daddy? So, Daddy. President. Bọ́lájí Àmúṣọ, alias Babaláti, thank you, Àmúṣọ. Torí ẹ̀jẹ̀ pẹ́sidẹ̀ntì ilé-ẹjẹ́ ká lóko dárúkọ yìí. Àwọn PAT bẹ́ẹ̀ níbí. Mọ́tò trọ́sí àwọn àbákalà tó kún ní. Bẹ́ẹ̀ ni ọ̀, kídi ọmọ kò sọ́kẹ́. Kò sọ́kẹ́ ìkà. Kò sọ́kẹ́ ìbàdí lẹ́kìrì. Bàbá bíbẹ̀ mi bàbá Ṣọlá o. Ẹ̀kọ́ kálẹ̀ níbẹ̀ yẹn. Ẹ̀ẹ́gbọ́n mi Ọlọ́run.
ṣe pé ẹ̀gún ni. Kọ̀ọ̀ká ẹ̀ ọlọ́rọ̀ kọ̀ọ̀ká ẹ̀ àbúrú mẹ́kù èèyàn tó burú tí ó kọ́ ojú bọ́yà ẹ má ṣe gbọ́dọ̀ ojú ẹ̀ ó ti rí ìrìn ká o ẹ̀gbọ́n gómìnà ìjẹba sọ ẹ̀tọ́jú ọ̀gá abẹ́lé òdáná àwọn ní bàbá dọ̀tún nínú múfì yóò wọ́n gbà wá kálẹ̀ ẹ̀dìbọ́ra o àwọn ọmọ gbà wá kálẹ̀ ẹ̀dìbọ́ra nínú múfì yóò rábà lóhùn o. àwọn ọ̀gá rẹ̀ àwọn bàbá rẹ̀ ẹ̀ṣẹ́ àdúgbò ẹ̀yin ní bàbá wa ilé ọjọ́ wọn bá sọ ẹ̀yin ní mẹ́tọ̀ tí wọ́n bá sọ ẹ̀yin làwọn àwọn olóòkè o àgbà ẹ̀gbà kọ́nìkọ́nì ilẹ̀ tó ń dírí mọ̀ ọ̀tẹ̀ èèyàn ti fi ọwọ́ bọ̀ sọ́kọ̀ o èèyàn ń tà rẹ̀ ní èèyàn ẹ̀tọ́jú bọ́ nàìjíríà ń sọ o èèyàn kú yàrá wa jẹ́ ká sọ. Táyé ò fẹ́ dàgbà o ẹ̀mí adébáyọ̀ ẹ̀mí adébáyọ̀. Onílẹ̀kùn méje máa ń pè bẹ́ẹ̀ mo bá sọ. Ẹ̀mí adébáyọ̀. Ó ṣe fi sí ìdàpọ̀ safety day tó at 50 o ní January 2027 ọmọ lè máa sọ. Ẹ̀mí adébáyọ̀. Ó ṣe bí Anes London-based promoter. Ajé promoter ọ̀ṣẹ́ ọ̀dà Gàbí ọ̀dà Rafa ọ̀dà Europe ọ̀dà Tani promoter fásitì ọmọ ìgbòho United Kingdom ọ̀ṣẹ́ ọ̀kàrí. Ẹ̀mí adébáyọ̀ ẹni aláàbí èsì ọmọ ṣe. Olóyè Àjídé Ojúbọ́lá Líà wọ́n ti wó from London. Àjídé ní ìwé ìgbà ìṣọ̀ṣẹ́ bọ́lá. Ilẹ̀ bọ́lá ní àwọn tàbára kan. Ọmọ tí wọ́n lábà tún àrà. Ìyá kẹ́kẹ́ ọmọ ọ̀lẹ́ ọ̀yọ́. Àwọn dábẹ́ kìíṣ. Ìyàwó kìíṣ ọ̀rọ̀ ẹ̀ṣọ́. Àjíká wọ́n pẹ́ bọ̀ Bọ́lá Líà. Ojú Ògúndìrá, ọmọ mi ta Ògúndìrá. Ọ̀dáyẹ̀wà, everybody thank you. Táyé lónìí bá bí gbogbo yìí wá, pẹ́kọ̀ àdúgbò tì í lónìí. Kúdí láti London mú kí Anita ọmọdáyẹ̀wà ó ṣe. Àbúrò Bàṣírà tó dúró. Ẹ̀yin ti Kẹ́jà. Látọ̀rí olórí ogun yẹn Kàbítájí. Bàbá ní Kàlídì ní ọ̀dà lábí ọ̀lọ́. Olórí Kàbítájí. Ẹ̀kọ́ lọ́lọ́ bọ́gà yà lábí ọ̀lọ́ ìjọba. Ilé-ẹgbẹ́ Gúúsà. Báyọ̀sà. Gbogbo agbègbè yìí. Báyìí sọ́mọ́ náà tí ó jà ọ̀ṣẹ́. Báyìí sọ́mọ́ náà tí ó gbẹ́gẹ̀ ẹ̀sìn ọba sọ. Adébẹ̀rẹ̀ sọ́mọ́ náà tí Adébẹ̀rẹ̀ ògùn ní ẹlẹ́bí. Lọ́gbẹ̀ Gúúsà o, àrọ̀sẹ̀ ọjọ́ lórí ọmọ. Nọ̀mbà àti wá. Gbogbo kọ̀ǹpútà fílẹ̀ pátápátá. Afẹ́fájẹ́. Ọmọ gómìnà. Ọmọ gómìnà àwọn tí yáyí lẹ́yìn ẹ̀rọ òkun lè wá tó. Lẹ́yìn ọ̀rọ̀ SARS. Kí Bọ́lá tí wọ́n ti rò pé
were talking about other projects, and then I said, okay, what do we have on ground? I remembered what he said. Monia, we have Jayola Munje. And it's okay, we can go with that before the major project that we wanted them to do. Shakiru Oshe, mentioning it made it to come to mind. God bless you. Ishe Onibaje, Uncle me, Shabishako Oshe Modupe. He made he did the sound for Jayola Munje. God bless you. Continue. 80. Thank you, man. My makeup artist, Vanessa. God bless you. Hello. And my mentor, the father I never had. I lost my father many years back, and he stood in his place. Something. I never said no to this man, and as a legend, he has never said no to me. Thank you, sir. Thank you, everybody. Thank you, everybody. I love you all. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.